agbára lọ. Ọwọ́ agbára. Bí Sátánì bá ṣe oore fún ni, a sì fi pàṣẹ ayérayé tì í. Ọwọ́ agbára. Oore wo ló tilẹ̀ wà lọ́wọ́ Sátánì? Ẹni tó tọrọ ọmọ lọ́wọ́ òrìṣà olófò. Àsìkò tó yẹ kó jèrè ọmọ lòrìṣà olófò béèrè ọmọ rẹ̀ padà. Ọwọ́ agbára. Ìdààmú wá dé o. Wàhálà bẹ̀rẹ̀. Ṣìbáṣìbó bá abiyamọ o. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Àgàn alẹ́ ńlọ́fẹ́ yà yìí. Òrìṣà olófò náà bá akékọ́rí. Ó ní kàkà kíkú ọmọ jẹ ṣèṣe yóò fi ṣàwàdànù. Ọmọ ya wèrè. Ìjàkadì ṣẹlẹ̀ lóde ọ̀run láàrin agbára èṣù àtagbára Ọlọ́run. Ta ni yóò borí o? Ọwọ́ agbára. Ọwọ́ agbára ni sinimá àgbéléwò tuntun tó jáde látọwọ́ ìpìlẹ̀ rere gospel drama ministry. Ó ti di títà báyìí o ní Remdel music and video stores 44 Fẹ́mi Awólọ́wọ̀ Ìkẹjà Lẹ́kọ̀ọ́ 66/69 Ọba Adésìdá road Àkúrẹ́. Bákan náà lẹ́tún lè ríra ní Bookdown Park Ventures 13 Ẹbí Péjọ Lane Ìdúmọ̀tà Lagos. Ọwọ́ agbára.